ẹ̀rí máa jẹ̀mú sọ̀kalẹ̀. Àforíjì máa jẹ̀mú Olúwa. Wà máa tó sọ̀mú sọ̀kalẹ̀. Ìgbé ayé àwọn kérúbù. Ọlọ́run kò ṣe orí máa lálẹ́. Ajagun bàbá ní bàbá yóò sọ̀kalẹ̀. Torí pé ta ló sọ pé rí òsì o? Ọ̀dẹ̀ wo ló sọ pé báwo ni ìtẹ̀rí ṣe jẹ́? Ẹ̀rí máa jẹ̀kú bẹ́ẹ̀, ẹ̀rí máa wulẹ̀ máa rọra. Ológun lẹ́rìí, alánilẹ́rìí, agbanilẹ́rìí, alámúlẹ́rìí, akọ́nilẹ́rìí, ẹ̀rí ayé, ẹ̀rí ọ̀run, ẹ̀rí lání, ẹ̀rí ọlọ́lá, ẹ̀rí ajagun, ẹ̀rí aládé, ẹ̀rí aṣẹ́gun, ẹ̀rí tọ̀míwá, ó ṣe mí lógo, ẹ̀rí sanjọ́, ẹ̀rí túnmíṣe, ẹ̀rí olówó, ẹ̀rí ọlọ́mọ, ó wọlé oméjọ, ó ṣọdọ̀ lọ́rọ̀, ẹ̀rí bínú, olùjàpá, ẹ̀rí jìmíláàjì, ẹ̀rí jìmíláàjì. Ẹ̀rí mímọ́ mímọ́, ẹ̀rí mímọ́ mímọ́, ẹ̀rí ayé ẹ̀rí ọ̀run, ẹ wá bá wa pé. Ẹ̀rí mímọ́ mímọ́, ẹ̀rí mímọ́ mímọ́, ẹ̀rí ayé ẹ̀rí ọ̀run, ẹ wá bá wa pé. Ẹ̀rí mímọ́ o, Ọlọ́run mo ṣe orí mọ́ ńlá dé. Ọlọ́run ọba tó ń gbọ́ àdúrà, ìyìn yẹ Ọlọ́run ọba tó ń gbọ́ àdúrà, ìní máa fi san oore rẹ̀ bàbá, kí la bá fi san oore rẹ̀ ọmọ, kí la bá fi san oore rẹ̀ ẹ̀mí mímọ́ o. Kìkìdá ọpẹ́ ló yẹ ọ́, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ, ìwọ ló yẹ o, ìwọ ló yẹ láti gba ògo. Àwa yìn Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa, àwa yìn Ọlọ́run wa o, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àrà ń sán, atẹ́gùn fẹ́, ìjì ń jà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́. Ara mi àrà ń sán, atẹ́gùn fẹ́, ìjì jà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, aláàánú olóore ọ̀fẹ́, ọba lé agbára ọ̀run, òkè ńlá ọba tí ń borí òkè, omi ńlá ọba tí ń borí omi, alágbálúgbú omi ńlá ọba tí ń porọ́ iná, òjò gìrìgìrì tí ń poró ọ̀gbẹlẹ̀, aládé wúdà ọba pàṣẹ wàá, ológun ẹ̀kọ́ ọba tí ń gbénú ìmọ́lẹ̀ ṣọlá, ọba tí ń gbénú ìmọ́lẹ̀ ṣògo, ògo ẹ̀kọ́ ọba lọ́wọ́ ẹni tí rẹ̀ ń ṣàn, àrí ìró àlá bàbá mi abiyamọ lọ́jọ́ ìjà, ọba tí ń dúró deni, ọba tí ń dúró tini, ọba tí ń gbéni dání, tí ń gbéni sókè níjọ́ tó gun ayé bá ń lé ni,
ọlọ́run Ábúráhámù, ọlọ́run Ísákì, ọlọ́run Jákọ́bù, ìbà rẹ onílé ọlá alágbàlá ìtura ọba là funfun gbò, aláàánú olóore ọ̀fẹ́, ọba tí ń jẹ́ kìkì ìmọ́lẹ̀, kìkì ògo, kìkì ọlá, kìkì agbára, pátápátá ọlá, pátápátá agbára, ọba ajímá jẹun bí ẹ̀dá, ajímá rìn bí ẹ̀dá, aládé wúrà ọba àwọn ọba, àṣẹ ọ̀run tí ń gbé gbogbo àṣẹ ayé mi, erin ọ̀run tí ń gbérin ayé mi, ẹkùn ńlá ọba tí ń fi kan ayé apẹ́rẹpẹ̀rẹ, ajúborúkọ ńlá rẹ lónìí, gbogbo ọlá àti ògo kó máa jẹ́ tìwọ ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ojú wa tún rí ìgbẹ̀yìn ọdún yìí láyọ̀ àti àlàáfíà. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú àwọn tí ilẹ̀ ti ga jùlọ tá a ti gbálẹ̀ bò wọ́n, a ò kà wá mọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú àwọn tí lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gba ẹ̀gbẹ́ ara wọn, ti dá ẹ̀wò sí ẹ̀gbẹ́ ara wọn, wọ́n fi túùbù sí, wọ́n ń pàṣẹ oúnjẹ sí wọn lára nítorí àìlè jẹ àìlè mú, torí wọ́n wà lágbèdè méjì ayé àti ọ̀run, a ò sí lára wọn, a fi yọ ẹnikẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà tárìn títí wákàtí àtọwọ̀ yìí, wọn lè òbí tí wàá rí wa débẹ̀. Ògo fún ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú àwọn tó ti lásídẹ̀ǹtì tí wọ́n ti kú dànù, nínú àwọn tínú ara ti jó, tínú ẹ̀mí ti jó, a ò sí láàrin wọn, a ò fi yọ ẹnikẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí kí ni ènìyàn tó bá múre ọlọ́run ló lè dúpẹ́, ẹni mọnú rò ló lè dúpẹ́, kìí ṣe ìdúpẹ́ orí ahọ́n o, ìdúpẹ́ àròjinlẹ̀ ọkàn pé ọlọ́run mo wo ẹ̀yìn, mo wo rere tó ṣe fún mi, mo dúpẹ́ tèmi. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ojúrójú ẹ̀mí rẹ̀mí, gbogbo ara mi nínú olúwa, ènìyàn nínú ẹ̀mí, gbogbo ojú tó ń wò mí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, èmi àti ẹ̀yin, ẹ jẹ́ ká jọ dúpẹ́ pọ̀, torí ọlọ́run ṣe wá lóore, ọlọ́run ṣe wá láàánú. Nínú àwọn tó ń lùpá lọ́dún yìí, ọlọ́run kà á mọ́ wọn. Ó ṣe mí láàánú, máa polongo rẹ, ọba tó ṣe mí láàánú, máa polongo rẹ fáyé gbọ́. Nígbà tí mò ń wú àmọ̀là àti ọbẹ̀ gbẹ̀gìrì, mo ò tiẹ̀ mọ̀ pé ìrítẹ́ nìkan rò, ọlọ́run ò jẹ́ káyé lù mí pa, àti èmi àti rẹ. Ará mi nínú olúwa, ọ̀rọ̀ wa tọ́ pé àbí òtí ọpẹ́. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ẹ wò láti January, ọ̀pọ̀ òjò ló rọ̀, ilẹ̀ fàámu, ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹ̀. Bá a ti ń gbé lọ́tún là ń gbọ́ lósì, àìmọye láàárí lórí Twitter ni, lórí Facebook ni, lórí Instagram ni, àìmọye láàárí. Èyí tí ó jẹ́ ojúkorojú, àìmọye láàárí la fi ti gbọ́ nínú news, agbọ́ lóṣìíríṣìí, ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ ká rí ìkọ̀kan nínú ibi yìí, ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ògo fọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ó fàánú ẹ̀ gbọ́ ti wa, ó fàánú ẹ̀ tọ́jú wa, ó fàánú ẹ̀ wẹ̀ pẹ̀lú wa tọmọtọmọ, tayátayá, tọkọtọkọ. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí bẹ́ẹ̀ ènìyàn bá wò láti January di wákàtí ọ̀wọ̀ yìí, ó kù ṣẹ́jú méjì kọ́dún yìí kó lọ sópin. Ọlọ́run ò sì jẹ́ kẹ́mi wá kó lọ sópin. Ògo ni fọlọ́run lókè ọ̀run. Ará mi nínú olúwa, èmi àti yín a jẹ ọlọ́run lọ́pẹ́, a jẹ ọlọ́run lọ́pẹ́. Torí bẹ́ẹ̀ ènìyàn bá délé ìwòsàn, ilé ìwòsàn ní kọ́kọ́, bẹ́ẹ̀ ènìyàn bá dọ́gbẹ́ ẹ̀wọ̀n, a mọ̀ pọ́rọ̀ ń tọ́pẹ́. Ọlọ́run má jẹ́ kí
ọ̀rọ̀ ẹ̀wọ̀n tọ́ sí wa láì jẹ́ pé a lọ kéèyàn kó ewu ọmọ ànírógun hospital. A dúpẹ́ fún Ọlọ́run tó fi àánú ẹ̀ gbà wá nínú àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run òun la fi wà wákàtí àti ọ̀wọ̀ yìí. Ògo fọ́lọ́run lókè ọ̀run. Ará mi nínú Olúwa, ohun tá a fẹ́ bá wa sọ lónìí òun ni dúró de Ọlọ́run. Wait on the Lord. Dúró de Ọlọ́run. Ìwé orin wa ó ní máa ṣiṣẹ́ lọ, má ṣe rò pé a kò gbà àdúrà ẹ̀dùn rẹ. Ọjọ́ ìsinmi bọ̀ kọ̀ọ̀kan ó ní dúró, sáà rọ́jú, dúró má ṣe kùn. Ó ní bí wàhálà bò ọ́ mọ́lẹ̀, bí ìbìnújẹ́ ru ọkàn rẹ, ó ní wòkè sílé ìbùkún náà, rọ́jú dúró má ṣe kùn. Alágbára ni Ọlọ́run, ó bá àdìmú lọ bá àdìmú ṣeré. Ọ̀pá ní ó ti pẹ́ jù, jẹ́ ìyà síbí, jẹ́ ìyà sọ́hùn. Ṣùgbọ́n tí Ọlọ́run bá dénú ọlá àti ògo rẹ̀, ènìyàn á gbàgbé wàhálà tó ti ṣe, ènìyàn á gbàgbé ìyà tó ti jẹ́. Ọba afúnimásìrègùn á ṣe ohun gbogbo ní mèremère. Ọba tó máa ní ọmọjọmọ lọ. Mo gbàdúrà gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, ní agbára Ọlọ́run, ohun tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run ní rere, Ọlọ́run yóò ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa. Ọlọ́run yóò ṣe kíni? Yóò ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa. Mi ò gbọ́ àmì rẹ, ọmọ ìgbàlà. Ọlọ́run àánú, ọba ṣèkọ́mọ́kù, afúnimásìrègùn. Ènìyàn lè fún ẹ lówó, ènìyàn lè fún ẹ láṣọ, kó sọ pé nígbà tí ìyà ń jẹ, nígbà tó bá wá da fún ẹ tán, a ní nígbà tí Ọlọ́run ló fi dìde, nígbà tí ó ń gbà yẹ ń jẹ òun lòún jẹ́ kàǹpálà sí ẹ lọ́rùn, ọ̀dọ̀ òun ló ti wá ń jẹ tààrọ̀ tọ̀sán talẹ́. Ṣùgbọ́n Ọlọ́run kì í rò bẹ́ẹ̀, Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Afúnimásìrègùn ni. Aṣọ gbogbo tìyanu tó bá dé láti ya ìdálẹ́nu, tó bá dé láti pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀, lọ́wọ́ agbára ẹ̀, ohun tó rò pé ó ṣaláì níyẹn á wá èyí tó dáa, tó sanra, tó tún dáa ju tàwọn ẹlẹgbẹ́ tó ń fi ẹ ṣe èyí lọ, á gbélé ẹ lọ́wọ́. Gbogbo ojú tó ń wò mí, ó gbàdúrà ní agbára ṣe Ọlọ́run, èrè ayọ̀ ńlá, èrè ayọ̀ ńlá èyí tá ò fọkàn sí yóò wọlé tọ̀ wá wá. Díẹ̀ nínú ènìyàn, díẹ̀ nínú àwọn ènìyàn Ọlọ́run gangan ló pàápàá ló mọ̀ ọ́, díẹ̀ ló mọ títóbi ẹ̀, díẹ̀ ló lè dúró de Ọlọ́run. Kì í ṣe gbogbo ènìyàn, ṣùgbọ́n tẹ́nìyàn bá lè dúró, tẹ́nìyàn bá ń kà gẹ́gẹ́ bí Bíbélì ṣe tọ́wọ́ bá a ṣe rí àwọn àpẹẹrẹ nínú Bíbélì. Ọlọ́run kì í dáyàn kulẹ̀, Ọlọ́run kì í dá ènìyàn. Májẹ̀mú ayérayé ó wà síbẹ̀ náà ni. Ọlọ́run kì í dá ènìyàn. Ènìyàn ní yẹ májẹ̀mú, Ọlọ́run kì í yẹ tiẹ̀. Bẹ́ẹ̀nìyàn bá ti kúrò lórí májẹ̀mú Ọlọ́run, òun ló máa ń rí àwọn oríṣiríṣi ogun téèyàn kì í tètè bọ́nú ẹ̀. Torí pé Ọlọ́run pàápàá ti kára rẹ̀ kì í dánìyàn wò ju bó ṣe yẹ lọ. Àìmọye ìgbà ni olódodo lè ṣubú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run á gbà á gbé dìde padà. Ìkà ló ń ṣubú lẹ́ẹ̀kan ni kì í tún rí mú lọ́mọ láéláé. Lórúkọ Jésù, gbogbo ojú tó ń wò mí, tó bá lè ṣàmì àdúrà dáadáa, ò ní ṣubú ara, ò ní ṣubú ẹ̀mí. Hánà dúró de Ọlọ́run, Hánà dúró de Ọlọ́run.
a ò ní yé máa pariwo ẹ̀. Ó jẹ́ ìránṣẹ́ kan tó ní àfaradà gidigidi. Ó ní àfaradà tó nípọn. Sọ́ọ̀lù ò lè dúró di Ọlọ́run. Kò lè dúró di Ọlọ́run. Ó wá agbára kún agbára. Ó di abókù sọ̀rọ̀. Nítorí àìlè dúró di Ọlọ́run. Ó lè pẹ́. Gbogbo bí Dáfídì ti ṣe rìn kò kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ará mi nínú Olúwa, a fẹ́ mú ọdún tuntun. Ẹ jẹ́ ká dúró de Ọlọ́run. Ẹ má jẹ́ ká wo ènìyàn ká tó sin Ọlọ́run. Ẹ jẹ́ á dúró dè. Ẹ má jẹ́ ká wo ìṣe ènìyàn. Ẹ má wo ìṣe ènìyàn, ìṣe tí ènìyàn ń ṣe. Bá a bá wo ìṣe ènìyàn, ará nínú Olúwa, ènìyàn yóò mú yín kọsẹ̀. Ènìyàn á mú wa kọsẹ̀. Ẹ gbójú sókè sí Ọlọ́run. Ẹ pè nígbà tó wọ̀, ẹ pè nígbà tí ó wọ̀. Nígbà wo ni ó wọ̀? Òru. Nígbà tí tọwọ́ ti pa, lẹ́sẹ̀ ti pa. Bó wà nínú mọ́tò, pè Ọlọ́run. Ibikíbi tó bá wà, dúró dè. Ọlọ́run máa ń pèsè fẹ́ni tó bá lè dúró dè. Ìmí á yá, á ṣe kíákíá. Ìmí á pẹ́, ṣùgbọ́n síbẹ̀ ọba àánú ni, kì í jẹ́ ènìyàn kulẹ̀. Kì í dá ènìyàn. Sọ́ọ̀lù agbára kún agbára. Ó di wèrè. A fi wèrè kan. Hánà dúró de Ọlọ́run. Orí ògo Ọlọ́run. Ọlọ́run ò ṣe ọmú ẹ̀ lẹ́yọ kan fún. Ó sì sọ májẹ̀mú ẹ̀. Ṣùgbọ́n àwa lóde yakọ̀ ń ka Bíbélì ni a ò tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ń ka Bíbélì ni ó dùn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀, ó dùn. Amọ̀tinú tẹ̀yìn ẹ̀, amọ̀tí fún tẹ̀dọ̀ Bíbélì lámọ̀. Àtúntẹ̀síwájú, mo fẹ́ gba BSc, fẹ́ gba PhD, gbogbo ẹ̀ lórí Bíbélì, lórí theology. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kókó bẹ̀ láti dúró de Ọlọ́run, láti dúró dè, ó ṣọ̀wọ́n fún ọ̀pọ̀lọpọ̀. Ó ṣọ̀wọ́n fún ọ̀pọ̀lọpọ̀. Ó ṣọ̀wọ́n fún ọ̀pọ̀lọpọ̀. Àwa ń tarọ́ jẹun. Ayé ń ta irọ́ jẹun. A ò ní yé máa pariwo yìí. Mo sọ níbi ìwàásù mi tí mo ṣe kẹ́yìn ká tó ṣe léyìí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ la ojú lẹ̀ dáadáa. Bójú bá farabalẹ̀ yóò rí mú. Bójú bá farabalẹ̀ yóò rí mú. Ṣùgbọ́n tó bá farabalẹ̀, Ọlọ́run ń jẹ́ kó kó sínú òróró gbóná o. Ní agbára Ọlọ́run, èmi àti yín a ò ní kó sínú òróró gbóná ayé. Ará nínú Olúwa, Ọlọ́run wà láàyè, ó ń bẹ, ó sì wà, kò yí lọ. Ó ń bẹ, ó sì wà, ọba alágbára. Ayé ẹ má ṣe rò pé agbára ẹ̀rí lọ o, kò yí lọ. Ó ń bẹ, ó sì wà, ọba alágbára. Ẹ̀mú ìmú ọba tí ń múni láì farakàn ni. Àṣẹ tí ń yí ni ká. Ojú láyé ojú lọ́run. Ọba mi abetí ló kára bí ajere. Òun ọmọ níṣẹ́ fàyàtì. Abiyamọ lọ́jọ́ ìjà. Ó
òjòkó bẹ̀rẹ̀ kẹta bàbá ńlá Jákọ́bù ọba jagun má fi tìbọn ṣe ògbólógbò bá arúgbó ọjọ́ ọba kọ̀mágbẹ́jọ́ èké wí. bó o bá gbẹ́kẹ̀lé ohun tó ń tọpo sí tó ń tayọ̀ sí tó ń da ohun tá à ń wí sí bó o bá gbẹ́kẹ̀lé oṣù mú. Ọlọ́run ní ká ṣe mú gbẹ́kẹ̀lé Ọlọ́run èrè tí ò lè sọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ ènìyàn Àìsáyà ní iṣẹ́ ọwọ́ ènìyàn èmi ò bẹ́ni kankan jẹ́ ṣùgbọ́n ohun tí mo sọ ní pé ará mi nínú Olúwa ẹ jẹ́ ká lajú wálẹ̀ dáadáa ẹ jẹ́ ká lajú wa sílẹ̀ dáadáa bójú bá farabalẹ̀ yóò rí mú lórúkọ Jésù. Àtọ́jú ta tèmi àtọ́jú inú tèmi àtọ́jú ta tẹ̀yìn àtọ́jú inú tiyín ìkọ̀kọ́nú ẹ̀ ayé ò ní fọ́dà mọ́ wa lọ́wọ́. àwọn kan báyìí náà ṣe sí mi ń bí báyìí lè ṣe sí mi báyìí nìyẹn ṣe sí mi eléyìí ṣe báyìí sí mi ìyẹn ṣe báyìí sí mi nígbà tó lajú lẹ̀ báwo náà ṣe nígbà ẹ ẹlòmíì wọ́n á lù ń jìbìtì ara wọ́n á tún lù ń jìbìtì owó because you cannot wait on the Lord. You want quick miracle, spontaneous miracle. Ọlọ́run ń ṣe ṣùgbọ́n o kàn lè gba nǹkan lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ láì sìn láì ṣe fún. Wàá ṣe fún Ọlọ́run. Dídúró de Ọlọ́run ṣe pé kó jókòó sínú yàrá ẹ̀ kó lóun ṣe sìn. Wàá ṣe fún Ọlọ́run. Ẹlòmíì ní mọ́tò lówó ní gbogbo ẹ̀. Ṣé bí Jésù náà lọ sí tí òkun, Jésù lọ sórí òkè. Ẹni tí a fún ní agbára àṣẹ ìjìnlẹ̀ tó wá ní àwòrán ènìyàn. Òun náà ń gba àdúrà lórí òkè kíkan. Mórí òkè lọ, mòkun lọ, tún lè gba àdúrà dáadáa. Òun wá iṣẹ́ káàkiri, òun wá ètò káàkiri, wàá pẹ́ díẹ̀. Wọ́n á gbẹ́ ẹ lójú jìnà. Wọ́n á gbá ẹ ní ojú jìnà. Ẹni tó bá dúró de Ọlọ́run tó forí ti dópin òun là ń gbàlà. Bó bá lè dúró tó lámojú kúrò tó lè dúró àwọn kankan wà má jẹ́ kán fẹ́ ọ̀rọ̀ ẹnu gbé ẹ lọ. Ìwàásù dùn lẹ́nu ẹlòmíì ó dùn dáadáa ó dùn ẹlòmíì àtún máa gbé rẹ̀ ṣépè tóun bá fi nǹkan kan kún tóun bá ṣe báyìí irọ́ náà dẹ̀ ni irọ́ náà ni. Ìwọ fúnra rẹ ni kó dúró de Ọlọ́run, fúnra rẹ ni kó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹlòmíà ní ṣọ́ọ̀ṣì tí mo ń lọ ìmì ní lọ́bẹ̀ mọ́ kí ló dé? Dúró ní ṣọ́ọ̀ṣì tó ń lọ. Ẹlòmíà máa pàlọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀. Dúró mọ́ṣáláṣí tó ti ń sìn. Dúró ní ṣọ́ọ̀ṣì tó ń lọ. Dúró de Ọlọ́run rẹ, Ọlọ́run ló lọ sìn kì í ṣe ènìyàn. Kí ló kàn pẹ̀lú olórí ìjọ? Ìgbà tó ṣe pé ohun tí ò kàn pàápàá ìwọ gan máa dá sí. Ohun tí ò kàn lòmíì la máa dá sí. Ohun ibi tẹ́lòmíì ti ń kógun nìyẹn. Ibi tẹ́lòmíì ti ń rí ogun ènìyàn. Ohun tí ò kàn ẹ́. Ẹni tó ti tọ́ ìgbàgbọ́ wò, ẹni tó ti mọ Ọlọ́run,
tó lóun mọ Ọlọ́run tó ń ka Bíbélì tó lóun mọ Ọlọ́run tàbí Kùránì tó lóun mọ Ọlọ́run tó bá jókòó sílé tó lóun àmì ò ṣe mọ́ gbogbo ṣọ́ọ̀ṣì rẹ̀ ó ti sú mi á jẹ pọ́nbélé ìyà. àwọn kan lè máa ní pé ṣé Jésù ní ṣọ́ọ̀ṣì ni ìgbà tí Jésù lọ ṣe bí ìgbà tí Jésù lọ náà ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀. kó tó lọ náà wọ́n ń péjọpọ̀ náà bí àwọn assembly Church of God wọ́n ń péjọpọ̀ wọ́n sì ń gba àdúrà wọ́n sì ń wàásù wọ́n sì lọ láti lètò kan sí ìkejì wọ́n sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu sì ń ṣẹlẹ̀ wọ́n sì tàn káàkiri tá bá bẹ̀rẹ̀ láti January sí December nísìn ẹni tó ń sọ pé òun lọ sí church èèyàn mélòó ló wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún èèyàn mélòó ló bá sọ̀rọ̀ Ọlọ́run a lè rí kankan báyìí tó lè tọ́ka sí èèyàn mélòó ọkàn mélòó ló jèrè ènìyàn mélòó ló jèrè a lè rí kò lè tọ́ka sí kan báyìí. tó o bá ṣiṣẹ́ fún Ọlọ́run oore ọ̀fẹ́ tó o ní kò lè pọ̀ oore ọ̀fẹ́ tó máa ní kò lè pọ̀ ẹ má jẹ́ kí Sátánì tàn wá jẹ ẹ má jẹ́ kí èṣù tàn wá jẹ Olúwa yóò gbọ́ àdúrà wa ojú ò ní tì wá àánú Ọlọ́run yóò máa bá wa gbé ojú Ọlọ́run yóò máa bá wa gbé. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wò mí ẹ ṣeun Ọlọ́run yóò nífẹ̀ẹ́ yín o ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìbílẹ̀ rédíò màmá wa Débọ̀jẹ́ Ọlọ́run yóò dì yín mú ojú òní tì yín mo gbàdúrà fún yín o ìṣẹ́jú méjì tọ́dún yìí máa fi ká kúrò ní agbára Ọlọ́run àwọn màlẹ́kà tí ń ka ẹni ọdún yìí kúrò wọn ò ní ká ẹ̀mí yín mọ́ ọkàn yín á balẹ̀ o ojú òní tì yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin mo dúpẹ́ lọ́wọ́ yín Mr. Akeem Fẹ́mi Adéníyì Olúwa yóò gbàdúrà yín ojú òní tì yín o ayaba nímáṣà Olúwa yóò dì yín mú ẹ ṣé o àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run ọdún tá à ń wò níwájú wa yìí èrè ńlá ìyanu ńlá yóò ṣẹlẹ̀ o ìyá àdúrà Aládédọjà ojú òní tì yín o ìmọ́lẹ̀ Ọlọ́run yóò là nínú ayé yín ní ṣàṣetì ní ṣe lásán o Thompson Dúróṣinmí thank you so much sir may God bless you Olúwa yóò gbàdúrà yín ojú òní tì yín o bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ pé kájọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni ọba àánú 07459 353 799 oní studio number 07459 353 799 ní studio number ní ṣókí torí pé a ò ní pẹ́ kúrò lórí ètò yìí ṣùgbọ́n mo kàn fẹ́ fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ìbá èèyàn kan sí méjì tí yẹ̀ ṣí láti rí pé kì í ṣe ènìyàn tó bá lọ sí mọ́ṣáláṣí tàbí tó bá lọ sí chọ́ọ̀chì bá rán tó bá lọ ní èèyàn kọ́ ló lọ́ọ̀ sìn Ọlọ́run ọba Ọlọ́run inú Ọlọ́run ń wò kì í ṣe ojú béèyàn kan ṣe múra béèyàn kan ṣe wọṣọ owó téèyàn ná kò kàn mí àwọn tó mọ̀ mí mọ̀ kò kàn mí béèyàn bá ti lójú kòkòrò Ọlọ́run máa dùn sí yàn Ọlọ́run máa dùn sí yàn béèyàn bá ti lójú kòkòrò Dayo Atúnníṣe may God bless you sir Olúwa yóò gbàdúrà yín ojú òní tì yín o thank you so much for watching Hamidu Saheed
Àdìó Olúwa yóò gbàdúrà yín o ojú òní tì yín o ayọ̀ la máa fi ṣọdún o alágbára Ọlọ́run làálàá wa láyé yìí kò ní já sásán ìyá àdúrà aládé dọjà God bless you mommy Olúwa yóò wà pẹ̀lú yín ní agbára Ọlọ́run aṣọ yín ayé ò ní depo sí sister Bumi Havana, may God bless you ma, thank you so much. Olúwa yóò dáhùn ọmọ sí ojú òní tì yín ayọ̀ la máa fi ṣọdún o ọdún ayabo fún wa o lórúkọ Jésù a ò ní fìbànújẹ́ ṣọdún o Ọlọ́run àánú nínú ọlá àti ògo rẹ̀ a máa pa á mọ́ bí ẹyin ojú torí ọlá Tèmítọ́pẹ́ Ọmọyẹmí, God bless you. Àánú Ọlọ́run á wá yín rí o ọba àpọ̀npọ̀n tó omi òkun ó fún òkun ní àṣẹ ayé ò rí àṣírí iyọ̀ tó wà nínú òkun gbogbo ọkàn tó ń wò mí ní agbára ọba tó rán mi níṣẹ́ mo gbàdúrà fún yín àṣírí yín ò ní tú ayé ò ní bọ́ yín sí o ohun tẹ́ bá wù yín lẹ máa jẹ o ẹni jẹun tẹ́ bá rí màmá mo tún gbàdúrà fún yín mọ́mí Ìyábọ̀ Adébọ̀jẹ́ ní agbára àṣẹ Ọlọ́run ògo yín ò ní wọ mi ògo àwọn ọmọ yín ò ní wọ mi o ohun tó bá wù yín lẹ máa jẹ ẹni jẹun tẹ́ bá rí ẹni tọrọ oúnjẹ jẹ pẹ̀lú ayé yín o ọkàn yín á balẹ̀ àna Ọlọ́run yóò wá yín rí arábìn nínú Olúwa ní ṣókí náà ni gẹ́gẹ́ bí mo ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká dúró de Ọlọ́run Isaiah 14 torí pé èṣù ò lè dúró wọ́n jọ ń sìn pọ̀ ní èṣù ò lè dúró lájùlé ọ̀run gẹ́gẹ́ bí mo yẹ sọ síwájú òun ló kọ́kọ́ máa ń dún jìtá gbogbo ẹ̀ piano dùrù gbogbo ẹ̀ ló tò sára ló kọ́kọ́ máa kọrin ìyẹn ìràwọ̀ òwúrọ̀ Luciferi akọ́kọ́ kọrin á ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìgbéraga dé tí ò lè dúró mọ́ tí lára bẹ̀rẹ̀ ó ṣubú. Àìsáyà orí 14 tẹ́ bá wo ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 16 verse 12 chapter 12 verse 12 to 16 ó ní báwo ni wọ́n ṣe ṣubú ìwọ Luciferi ìràwọ̀ òwúrọ̀ ẹ lọ ká a sì bí ṣubú kò dìde mọ́ ní agbára Ọlọ́run èṣù ò ní gbé wa ṣubú ìgbéraga ò ní gbé wa ṣubú Ọlọ́run má jẹ̀mú nínú ọlá àti ògo rẹ̀ yóò dúró tì wá ẹ jẹ́ ká dáná ká dúró tì Ọlọ́run ló bá tó dúró tì mo ké pe Olúwa o mo ké pe Olúwa o mi ò rẹ́nìkan àgbójúlé mo ké pe Olúwa èmi ké pe Olúwa èmi ò mà rẹ́nìkan àgbójúlé èmi ò mà rẹ́nìkan àgbójúlé o mo ké pe Ọlọ́run o mo ké pe Ọlọ́run o mi ò rẹ́nìkan àgbójúlé mo ké pe Ọlọ́run èmi ń ké pe Ọlọ́run mi ò rẹ́nìkan àgbójúlé èké ní gbogbo ènìyàn èmi ò mà rẹ́nìkan àgbójúlé o dúró de Ọlọ́run Ṣẹ́gun dúró jayé God bless you sir Adé Ìdòwú God bless you ma Ọlọ́run yóò gbàdúrà Ọlọ́run dá ọmọ sí o ayọ̀ la fi ṣọdún o lórúkọ Jésù ọdún òní bá wa nínú hospital nínú wàhálà àbí ìdààmú o ìwé Proverbs 28 Proverbs 28 verse 25 and 26 ẹ jẹ́ ká jọ kà á bẹ́ẹ̀ bá rí ẹni tí ó ń ṣe agbéraga lé àyà á ru ìjà sókè
ṣùgbọ́n ẹni tí ó gbẹ́kẹ̀ rẹ̀ lé Olúwa lè á ò mú sanra. He that is of a proud heart stir up strife, but he that put his trust in the Lord shall be made fat. Ẹ jẹ́ ká dúró de Ọlọ́run. Ẹni tó gbẹ́kẹ̀lé àyà ẹ̀, Bíbélì láṣìírí ni. 26. Ìwé ni àṣìírí ni. Pé tí ò bá ṣe mi, àfẹ́mí ni. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń fi ọgbọ́n rìn, òun la ó gbàlà. Ta lọ́gbọ́n? Ọlọ́run lọ́gbọ́n. Ọlọ́run ló bá ọgbọ́n, òun ló bá ìmọ̀. Èèyàn tí ò bá gba ọgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run, tó bá ń gbọgbọ́n láti ọ̀dọ̀ ewé àti egbò, ìgbẹ̀yìn ẹ̀ kò ní dá. Torí pé ìgbéraga ó máa ń ṣíwájú ìparun. Bí èèyàn bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ọkàn á balẹ̀. Kò ní fẹ́ ju rẹ̀ lọ. Kò ní sọ pé tí ò bá ṣe mi. Kò ní sọ pé tí ò bá ṣe mi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nìyẹn bá dúró ti Ọlọ́run. Ọlọ́run á máa dúró donítọ̀hún. A máa bù fún inú omi ìfọ̀kànbalẹ̀ àti omi ìyè. Àná dúró de Ọlọ́run lóró pẹ́ dà. Samuel kìíní orí kejì. Ó dúró de Ọlọ́run lórí ọpẹ́ dà. Ìṣẹ́jú kan péré ni láti gbẹ́kẹ̀lé ayé. Torí pé wọn ayé abáyé lọ ẹ̀tàn ọ̀rọ̀ dídùn tí ọ̀rọ̀ bá ti dùn jù fúra. Irú àwọn ìwàásù táwa ń ṣe yìí kò bá ẹlòmíì nínú mu. It's too boring. Tí n bá ń pariwo tí mo là kàn mọ́lẹ̀ tí mo dìde tí mo ń là kàn mọ́lẹ̀ nísìnyí ohun táwọn èèyàn fẹ́ nìyẹn, action. Ṣùgbọ́n ọ̀nà tó lọ síbi ìyè, ọ̀nà tóóró ni. Tí bá ń la gbá tébù ń sìn gbà. Pé ìwọ tó wà bẹ̀ yẹn, ìbùkún ńlá wọlé ẹ. Ìyẹn gan èrò á ti dàbí omi lórí platform yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá wọnú ilẹ̀ lọ bí èso kékeré. Tó bá máa dàgbà á ti digi. Ọlọ́gbọ́n ló lè gbọ́ àwọn tí iye wọn ṣí. Mo gbàdúrà lórúkọ Jésù pé ọkàn tó ń wò mí, ayé ò ní pa wá níyè. Gidi TV Global, God bless you, sir. All over the world, your stars will shine. In Jesus' mighty name I pray. Oyeyipo Olajide Abdulwahab Ọ̀túnba Olúwa gba àdúrà yín o, ẹ ní ṣubú pẹ̀lú agbára àṣẹ Ọlọ́run. Àná Ọlọ́run á wà pẹ̀lú yín. Ojú òní tì yín. Ará mi nínú Olúwa, kò sọ́ba bí Ọlọ́run. Àdìtú Ọlọ́run kò sọ́ba ká lè fi wé. Ẹni bá dúró dè, ẹni bá dúró tì kò lè ṣubú. Ìwàásù àti pariwo àti làkànmọ́lẹ̀ fọ́gi mọ́lẹ̀ kò ṣàjòjì mi yìí tí mo lè ṣe ni. Ṣùgbọ́n ẹ̀tàn ló kún bẹ́ẹ̀, ẹ̀tàn àti irọ́, ẹnu dídùn pariwo kí gbogbo ẹ̀yàgùn máa ṣe, ìyẹn kọ́kọ́ níjọba Ọlọ́run. Ohun tá à ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá lè fetí ẹ̀mí gbọ́,
ọ̀nà á ṣí. Dúró de Ọlọ́run kọ́nà kó lè ṣí fún ẹ. Ó lè pẹ́. Ìyá oní búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ títì. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ọkùn ẹ balẹ̀ ju bàbá tó ń ta mọ́tò lọ tó kó mọ́tò jọ sí yáàdì. Ọkùn ìyá oní búrẹ́dì balẹ̀ jù lọ. Ó kan mọ́ ní. Ó kan mọ́ ní. Bí n bá pariwo tí mo ń fẹ́ fún nísìn tí mo ń pa tí mo ń dijú tí mo ń là ìyíntàyé fẹ́ nìyẹn. Ṣùgbọ́n kò sí ògo ń bẹ̀. Ara nínú Olúwa kò sí ògo ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tàn, ọ̀pọ̀lọpọ̀ irọ́. Ìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbin, ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin. Ṣùgbọ́n ìbá táwa lè sọ a ó máa sọ. Ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ jẹ́ ká la ojúlẹ̀ dáadáa. Má jẹ́ káyé tún ẹ́. Ó jẹ́ mọ́ṣáláṣí ló ń lọ, tẹ̀lé mọ́ mọ́ṣáláṣí tó ń lọ. Máa kí wákàtí márùn-ún ẹ déédéé máa bá Ọlọ́run sọ̀rọ̀. Tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ló ń lọ, máa bá Ọlọ́run sọ̀rọ̀ déédéé máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹ, máa wo ti mọ́ọ̀mù. Máa wo ti ìyá àdínì kò sí tó kàn ẹ́. Máa wo ti pásítọ̀, máa wo ti wòlíì, máa wo ti ìyàwó àtọkọ, máa wo ìyẹn ti ẹ̀gbọ́dẹ́ ń sìn. Tí n bá tún sọ̀rọ̀ yẹn nísìnyí, àwọn èèyàn tún ní wọn ló tún dé ó ń jọ́ọ̀jì nìyẹn o. Ibo nínú Bíbélì àwọn kan wà wọ́n tún fi yẹn gbá wọn ju àwọn èèyàn lọ káàkiri. Ibo nínú Bíbélì ni ẹ wò ó tọ́lọ́run ti ìpè tọ́lọ́run ti pé ọkọ àti ìyàwó kọ́ máa darí ìjọ. Ọkọ ni ìyàwó ni ó yá ẹjọ́ máa ó yá mo pè ọkọ mo tún pè ìyàwó ó yá ẹ máa ó yá. Níbo ló wà ní Bíbélì? Mama jíyò, fada jíyò, olè ló ń jẹ́ bẹ́ẹ̀ olè. Ẹ lè bú mi, ẹ ṣẹ̀ṣẹ̀ ń bú mi. Ẹ̀yin ènìyàn ẹ dúró de Ọlọ́run, ẹ má jẹ́ kó fọ́ wa ń tẹ̀ nìyí. Ẹ dúró de Ọlọ́run, Ọlọ́run nìkan ló lè ṣe, èèyàn ò lè ṣe. Agbára ò sí lọ́wọ́ ènìyàn, Ọlọ́run ló wà, agbára Ọlọ́run ló wà. Má jẹ́ kó wàásù rọ́ fún ẹ. Mo ti sọ ọdún pa Galatia. Lọ́wọ́ ara Galatia ògidì orí kìíní Galatia kìíní. Ohun tí Paul bá àwọn ará Galatia sọ. Ó lẹ́ inú yà mí torí ẹ ti kó nínú ìpè pè yín. Ẹ ti bọ́ sínú ìpè mi. Àwọn míì ń wàásù irọ́ fún yín. Wọ́n ń tàn yín jẹ. Ohun tó bá jẹ́ pángẹ́lì kan ni tàbí ló wàásù ó ní kó tàn kó dẹni ìfibú. Ṣé èèyàn ló fẹ́ wù ni? Adáṣọ oríṣi aṣọ alára àbàdà. A máa ṣògo asán. Olówó mélòó lọ́lọ́run fẹ́ràn ní Bíbélì? Olówó mélòó? Mílíọ̀nìà mélòó lọ́lọ́run fẹ́ràn ní Bíbélì? Mílíọ̀nìà mélòó? Church ti di business. Àdá fún ìyá mi Adépọ̀jẹ́. Church ti di business. Mi ò fẹ́ kó tó gba ojú ẹ nọ́nú tuntun ni mo jẹ́ ń sọ fún ẹ. Tó bá ń wò mí. Mi ò fẹ́ kó gba ojú ẹ. Kó kú olóko ẹrú. Mo fẹ́ kó mo ń sọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ kí iyì ẹ kó lè ṣí. Kó wù ẹ̀yìn gbò pé ǹjẹ́ bí tí mò ń lọ yìí, ǹjẹ́ nǹkan tí mò ń ṣe yìí, ǹjẹ́ ó láì tó ǹjẹ́ ó tọ̀nà. Kí ló dé kó lé fún tó lóò lọ church? Church pọ̀ lọ káàkiri. Mọ́ṣáláṣí pọ̀ lọ káàkiri. Lọ sin Ọlọ́run ni má sin èèyàn. Mo padà sórí ọ̀rọ̀ mi. Èèyàn níbo ni ó wà ní Bíbélì? Ẹ̀yin tẹ́ ní PhD theology tẹ́ ní gbogbo ẹ̀ ṣí fún mi. Tọ́lọ́run ti pe ọkọ àti ìyàwó ọmọdájíò mọ́míjíò dádíjíò táwọn méjì náà pé ká máa rán ní chọ́ọ̀chì. Ẹṣin bo ló wà nínú Bíbélì? Olè àti bísínẹ́sì ó ní. Ẹ bú wa ẹlòmí àfojú burúkú wò mí. Wàhálà ti ẹ nìyẹn. Torí pé mi ò sìn ẹ́, Ọlọ́run ni mò ń sìn. Mi ò ṣiṣẹ́ fún ẹ, Ọlọ́run ni mò ń ṣiṣẹ́ fún.
ọba tó rán mi níṣẹ́ nìkan ni mo bẹ̀rù ó ní ẹ má bẹ̀rẹ̀ tó lè para tí kò lè pa ẹ̀mí ó ní ẹ bẹ̀rù òun ọba àlàyé òun ó pẹ̀mí òun ó para ó tún jí padà ègbé ni fẹ́ẹ̀tù àti iṣẹ́ ọwọ́ rẹ̀. àwọn ọ̀dẹ̀ náà máa da girigiri mọ́mí jíyò tàbí máa da òpònú iye ò tí ì ṣí mò ń wàásù yìí kí iye kó lè ṣí ni kí iye kó lè ṣí dìde kí iye lè sọ tó fi díẹ̀ mẹ́lẹ̀ kó lè já kó lè tú kúrò lójú ẹ kí bèlí lè ṣí kó lè bọ́lẹ̀ kó má tún lọ ọdún míì nínú ẹrú kó má tún lọ ọdún míì nínú ẹrú. ẹlòmíì wọn ti condemn ẹ pé kò lè da fún wọn dẹ̀ máa lò ó. Santiri olólùwà àwọn tí yọ lẹ́nu ti pọ̀ tó yìí olópọ̀lọpọ̀ làwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ń ní ọkọ̀ mi pé ìnáwó ọlọ́kọ̀ sí mi nípa ti Ọlọ́run wọn ti rí ẹ bẹ́ẹ̀ nípa ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ò lè gbọ́n dagini yes ma yes dadi yìí ẹni tí ò tó ẹ lọ́jọ́ orí ọmọ nù ẹ kò tẹ̀ wá sẹ́mi mímọ́ lára ẹ̀ kò sẹ́mi ọkọ̀ lára ẹ̀ òfókòròfó kò sí mi sí. Kò sí mi sí kankan ìwọ fúl máa gbé báàgì tí nítorí tó máa jẹ keep saying máa lọ́dún tuntun 2018 nínú oko ẹrú yìí gba òmìnira tí wọn náà bá jókòó tó gbàdúrà sí Ọlọ́run á fara wọn ẹ. bó ṣe fi ara wọn Mósè nínú gbọ́mọ́ rẹ̀ Ọlọ́run afarahàn ẹ́ ó ní bọ́sálù bàtà rẹ̀ torí ilẹ̀ tó wà ilẹ̀ mímọ́ ni ẹlòmí àti wọ bàtà káàkiri àgbáyé àti wọn gbé bàtà yẹn sórí ọ̀tà ilẹ̀ tí Mósè gangan fúnra rẹ̀ nínú gbọ́ tó bọ́ bàtà kò lẹ́sẹ̀ ó bọ́ bàtà kò lẹ́sẹ̀ ó bí tó wà nílẹ̀ mímọ́ ni ẹ máa pariwo orí ọ̀fẹ́ rọ́ olè lọ́pọ̀lọpọ̀ yín olè jẹun tún gbọ́ ẹ jókòó bẹ́ẹ̀ tún lo 2018 máa gbé báàgì kiri àánú ẹ̀ ṣe mí máa gbé báàgì kiri o máa sà wọ́n dáadáa máa pọ́n wọn lé má ti lọ wọ àsọ́kì tó da aṣọ ńláńlá súùtù ńláńlá 3,000 pounds 4,000 pounds ìyá ń jẹ ìyá oníbírẹ́dì ràn lọ́wọ́ ọmọ ẹ̀rọwọ́ skul san olówó mélòó ni Jésù pè nínú Bíbélì olówó mélòó lọ́lọ́run pè nínú Bíbélì olówó mélòó ni ẹ tọ́ka sí olówó mélòó ẹ dúró de Ọlọ́run má kánjú gbogbo ìtọ́ ná owó dọ́là tó ná pounds ọ̀nà má jẹ́ kó wù ẹ́ lójú. Ohun ayé abáyé lọ ó rántí ọjọ́ kan náà tó máa wẹ̀yìn tó wà ní eré nìkan kan mọ́dún máa kú wọ nìkan àṣìwé ìdájọ́ kí la fẹ́ bá nùwé ìdájọ́ nínú ìwé ìdájọ́ wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ sílé wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ dànù wọ́n ti fi wá wọn ẹ̀ ń jẹ́ káwọn èèyàn kó máa bú wa nígbà kan ta ló lè sọ̀rọ̀ sí kérúbù ta ló lè sọ̀rọ̀ sí ta ló lè sọ̀rọ̀ fọ́mọ ogun kò sí torí pé àwọ̀ wà ń bẹ̀ nígbà tí ní early 70s 80s gbogbo pálapàla táwọn èèyàn kan máa spring up akọ̀dé dìde ó tó from nowhere ṣọ́ọ̀ṣì ńlá dìde bá ṣe máa ṣe nìyẹn torí táìmì yẹn old school ni ẹ̀mí mímọ́ ṣé ìgbà tó ti wá ń kọ́ sí tó ti wá ń bá yín ṣé old school náà ẹ má balẹ̀ ayé jẹ́
mo sì ń bẹ̀ yín àkókò yìí mo fi ń bẹ̀ mo ṣe máa ń sọ ẹ̀yin tẹ́ ń ṣe kinní yín fún wọn ẹ rántí ọjọ́ àti sùn ẹ rántí àwọn ọmọ yín náà ẹ rántí ọjọ́ àti sùn owó ń pọ̀ sí Nàìjíríà owó ń pọ̀ sí àwọn èèyàn lówó ẹ wo iye àwọn missing person náà táwọn wá táwọn èèyàn rí ẹ wọ àwọn èèyàn tó ń sọnù nínú lójoojúmọ́ ẹ wo iye missing person táwọn èèyàn tó ń wá tán rí bọ́ọ̀ èèyàn ṣe ń lówó owó tabuwa eléyìí sílé alálàbàrà ilé mẹ́ẹ̀ẹ́dógún àwọn ayé asán ẹ wo iye èèyàn tí wọ́n ń wá Nàìjíríà rí tó pònú kan máa kọ́ sí yanni do not judge them let God judge them Ọlọ́run jẹ́ kí yẹ kó ṣí kó lè gbọ́n tá à ń sọ kó lè kú olóko ẹrú làwọn à ń sọ kó àánú ẹ kó lè kú olóko ẹrú. ẹ má jà tọyìn díà ò lè gan Ọlọ́run ẹnì kankan ò lè gan Ọlọ́run ìwàásù yóò lè wúlò fáwọn kan wọn ò fẹ́ gbọ́ ṣùgbọ́n tó bá rí ṣíà tó bá kun àwọn èèyàn bóyá Ọlọ́run lè ti bẹ̀ gba àwọn gan là Ọlọ́run ti lè ti bẹ̀ gba àwọn gan là kó rí ìyanu Ọlọ́run bó bá jẹ́ pé ẹ̀kan yẹn ló ṣe bóòdẹ̀ ṣíà ẹ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run ìyàn ní kọ́lọ́run má tán bí tó máa dé ìgbọ́n tó rí ṣíà mo gbàdúrà fún ẹlágbádá Ọlọ́run má jẹ̀mú ayé ò ní ṣíà ògo ẹ̀ dànù wọn ò ní ṣíà ògo àwọn ọmọ ẹ̀ dànù gbogbo nǹkan tó ń wá láti fi ní ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ò rí o Jésù Olúwa wa. Adedeji Harris Adeshola, God bless you. Thank you so much for watching. Olúwa yóò gbàdúrà wa. Musumola Rebecca, thank you so much. God bless you. Olúwa yóò gbàdúrà wa ojú òní tiwa. À ń lọ lé wa nìyẹn. Ṣókí báyìí náà lọ bẹ oge. Bá ṣe ń wọ̀ wàásù wa bọ́lọ́run ṣe rán mi bí mo ṣe lè ṣe òun mo ṣe ṣe yìí kàrámọ̀ ọ̀rọ̀ kan ò sí what you see èmi ò ń fẹ́ kìyàn mi ò ráyè gbẹ̀dìyẹsìn bó ṣe rí náà ni mo ṣe sọ bó bá dẹ̀ lọ wò bí ò bá rí bẹ́ẹ̀ o lè padà wá bá mi tó bá wá dáadáa láti ìbẹ̀rẹ̀ Genesis tí di Revelation ká kúrò nínú òṣì àti ìṣẹ́ bójú omi láàrí mu bójẹ́ tí láàrí mu bójú oúnjẹ láàrí jẹ níwọ̀n bá ti wá tagbà wá ká Ọlọ́run yóò bùkún Ọlọ́run yóò bù sí ṣùgbọ́n èmi náà fẹ́ bá wọn lò gbà èmi náà fẹ́ bá wọn kọ́lé èmi náà fẹ́ bá wọn gbogbo akọ́lá máa kọ́lé àti ẹ̀wá lè fi èèyàn tí ẹ̀wá lè fi oúnjẹ iṣẹ́ Ọlọ́run èrú ó fi kú ọ̀rọ̀ jọ èèyàn lè ṣe ìyà ńlá ni bóyá ò jẹ́ àwọn ìyá wọn máa jẹ́ ṣépè wọ́n jẹ́ ṣépè ìyà wọ́n á dẹ̀ máa gbé ṣépè lọ́rùn ni Ọlọ́run má jẹ́ kí ó rẹ̀ kọ́kọ́ gùn sí wa Olúwa yóò gba àdúrà wa ojú òní tì wá ara nínú Olúwa. Mark 14 orí 14 verse 38 ó lè máa ṣọ́nà kẹ́sì máa gbàdúrà kẹ́ má bàa bọ́ sínú ìdẹ̀wò lóòótọ́
lé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ṣe àlera fún ara ẹni ká máa ṣọ́ra ṣe ká máa ṣọ́ra wa ẹ jẹ́ ká máa ṣọ́ra wa tó bá lọ kó sínú páńpẹ́ yẹn kójú ẹ̀ tó ṣí ó lè ti lọ àìmọye ọdún ó tó di pé ibi tó wà yìí ó ṣe ibẹ̀ lẹ́kọ̀ọ́ wà nígbà tó máa fi lajú àwọn ẹgbẹ́ àti síwájú tán tó di Ọlọ́run ara mi ẹja dòde Olúwa ọ̀la yóò gbàdúrà wa ẹjẹ́ kí gbàdúrà orúkọ Jésù ọba tó pọ̀ nípa àti agbára aláàánú orí ọ̀fẹ́ ọba kìkìdá ìmọ́lẹ̀ ní ọ́ táyé ò lè fọwọ́ bò lórúkọ Jésù mú gbàdúrà bàbá gbọ́pẹ́ wa ọmọ gbọ́pẹ́ wa ẹ̀mí mọ́ gbọ́pẹ́ wa adúpẹ́ lórí gbogbo ọkàn tó wò mí gbogbo ọkàn tó gbọ́ mi lórúkọ Jésù èyí tó kù kí ọdún yìí kó fi lọ sópin orí tó ṣe fún wa rántí Ọlọ́run Olúwa gbọ́pẹ́ àti ìyìn wa Ọlọ́run àwa ń bẹ Ọlọ́run májẹ̀mú bọ́dún náà ti lọ sópin májò dìwà mẹ́rù Ọlọ́run abiyamọ nílẹ̀ Góṣẹ́nì ikú ara ikú ẹ̀mí májò tọ́ sí wa Ọlọ́run nínú àwọn tó máa gbálẹ̀ bò lọ́dún yìí kó tó lọ gbére yìí bàbá májà wà láàrin wọn Ọlọ́run májà arógun ẹ̀wọ̀n májà arógun àtìmọ́lé o ọ̀rọ̀ táwọn mẹsẹ̀ májà òdìlé wa lórí Ọlọ́run mo gbàdúrà lórúkọ Jésù ilé ológo ilé èyí là ń lé lórúkọ Jésù ọba tó pọ̀ nípa àtàgbà Olúwa mú wa délé ìlérí Olúwa mú wa délé ológo gbogbo àwọn ọmọ wa Olúwa kó súre fún wọn lórúkọ Jésù wọn ò ní gún àwọn ọmọ alọ́bẹ o mo gbá àkéde àgbáyé bíkíbi tá bá wà ní Amẹ́ríkà ní Spain ní Italy ní ìlú United Kingdom yìí ní agbára Ọlọ́run àwọn ọmọ ogun ọba tí ń gbà ní àwọn kérúbù mo gbàdúrà àwọn ò ní lè bí tó àdé nìkẹ́ nínú wa mo máa arákùnrin yẹn mo máa arábìnrin yẹn ó máa ń dá sí program mo máa ń ṣe program ikú òjijì ò ní tọ́sẹ̀mí àti yín o lórúkọ Jésù ayọ̀lá máa fi ṣọdún ọdún tó ń bọ̀ yá bá wa láàyè ìbùkún ńlá oore ńlá ibi tá ò lérò yóò tọ̀ wá wá àánú ńlá ibi tá ò lérò yóò tọ̀ wá wá lórúkọ Jésù ọmọ gbàdúrà fún ìbílẹ̀ rédíò náà lórúkọ Jésù ìjọ ibi tá a wà yìí súdíò yóò ní bàjẹ́ iná ò ní jó lórúkọ Jésù gbogbo dúkìá tẹ̀ tó síbí kò ní wọ́ mi kò ní wọlẹ̀ agbára àṣẹ Ọlọ́run yóò gbé olùdarí yóò gbé sókè àánú Ọlọ́run yóò wá wọn rí o igun mẹ́rin àgbáńlá ayé mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ènìyàn tó ń wò mí àánú Ọlọ́run ìbùkún Ọlọ́run ojúrere Ọlọ́run yóò máa bá yín gbé gbogbo ẹ̀yin tẹ́ ní ìjọ yín ò ní túká ìjọ yín ò ní dàrú gbogbo ẹ̀yin táyé ní lára Ọlọ́run yóò fi yín lọ́kàn balẹ̀ ojú ò ní tì yín o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gòkè tẹ́ ń sapá olórin ní ẹ fẹ́ dájọ́ lẹ̀ ní iṣẹ́ ní ìwé ìgbélu ní àtijẹ àti mu ní lóríṣiríṣi ní agbára Ọlọ́run àwọn ọmọ ogun ńlọdún táwọn fẹ́ mú yìí lórúkọ Jésù ilẹ̀kùn yìí yóò ṣí fún yín ilẹ̀kùn ayọ̀ yóò ṣí fún yín ilẹ̀kùn ìbànújẹ́ Ọlọ́run yóò tì pa ẹ ò ní sunkún àsunrìn ẹkún méjì ló wà ẹkún ayọ̀ àtẹkún ìbànújẹ́ lórúkọ Jésù a ò ní sun ẹkún ìbànújẹ́ o ẹkún ayọ̀ la ó sun ènìyàn lè ti máa retí kan tipẹ́tipẹ́ kọ́lọ́run wá fi ìlọ́po mẹ́ta fún ṣàǹpá fẹ́ bú sẹ́kún pé Ọlọ́run èmi ló ṣèyí fún lágbára Ọlọ́run ẹkún ayọ̀ la máa sun o a ní sẹ́kún ìbànújẹ́ ayé ò ní fẹ́ bá fún wa lóúnjẹ o ìbínú Ọlọ́run kò ní rú sẹ́nikẹ́ni nínú wa o àlàáfíà lórí máa bá a gbé ojú ò ní tì wá mo kí gbogbo ènìyàn àlàáfíà Ọlọ́run máa bá yín gbé o Jésù ló wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ògo fọ́lọ́run lókè ọ̀run àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín Jésù ló wa.